Àyìndé Musiliu mo fẹ́ bá sọ̀rọ̀ àgbà. Ẹni bá ti jẹ́ èèyàn ọdún tí mo ti máa Àyìndé Musiliu Olúọmọ ó lé ní 20 years tí mo mọ Musiliu Olúọmọ. Ẹ̀yin gbogbo béèyàn bá ní nǹkan lọ́wọ́ kò ní tètè mọ ìyẹn lò àbí tó bá kú lọ́wọ́ ẹni o. Àyìndé Musiliu Olúọmọ listen. Ọ̀rọ̀ tó lé nílẹ̀ yìí àìmọ̀gànmọ̀gàn ń gbẹ́lẹ̀ ní ìlàmú táyé lórúkọ rẹ̀ ṣẹ̀dẹ̀ ká fi yéra wa dáadáa. Wọ́n mọ̀ kankan pa ìbò wọ́n dẹ̀ fi bẹ́ẹ̀ kàwé ṣùgbọ́n wọ́n ní skúzát táyé lórúkọ rẹ̀ sì mú lọ́mọ márùn-ún tó ti ka àwọn parí. Olúọmọ tó jọ náà ọ̀rẹ́ mu tó ṣèjọba lọ́wọ́ tó jẹ́ member of the house. Ó wọlé àkọ́kọ́ 2019, 2023 ó tún wọlé kejì ìyẹn kọ́ la bá bí. Ó lè sún mọ́jọba gan. Ètò Àyìndé mọ́tò. Táyé lórúkọ rẹ̀ sì ń tọ́ fi sùn. Bẹ́ẹ̀ bá jẹ́ olóṣèlú, ọ̀rọ̀ yìí ayé. Bàbá mi ń ṣètò. Ẹni tí mo fẹ́ràn dára ni tó dẹ́ fẹ́ràn mi ni. Ṣùgbọ́n Alájẹ Súlè, ibùdó tí ó tí mo lágbàáyé alálùmọ̀lẹ̀ ni kò ṣe kó. Mo dẹ̀ mú Musiliu Olúọmọ ṣùgbọ́n ní ìlú tiwa ní máa fi sọ̀rọ̀. Wọ́n ò ní sọ̀rọ̀ bí ọmọ Èkó èjì ẹni gbọ́ ọ̀rẹ́ sí kẹ́ẹ̀kẹ́ tí. Àyìndé ò tí ní kí ọpẹ́ o. Oríṣiríṣi igi náà wà, igi oko wà, ọ̀nà wà, afárá wà. Ibi tó bá dúró sí bábọ́ ní Yéṣu wò wọ́n tóbi gígé ọpẹ́ lọ. Ibù ìmí àmọ́ àga gígé ọpẹ́ lọ. Ṣùgbọ́n òun pápá mi ń gbé lórí. Àyìndé Musiliu ni màá sọ fún ẹ. Òun pápá mi ń gbé lórí nínú gbogbo igi. Bátẹ́gùn máa ń fẹ́ bí atẹ́gùn tó ń fẹ́ lọ́wọ́ yìí. Tó bá ṣe kí oko wẹ́riwẹ́ri o. Igi ọ̀pẹ tátẹ́gùn bá ní amọ́rí balẹ̀ fàtẹ́gùn àṣìbáyé. Bí ìjì bá jà, tó bá jà ní igi ọ̀pẹ awọ́ báyìí. Tí ìjì bá tún lọ tán, igi ọ̀pẹ á tún dúró. Àwọn igi yòókù, wọ́n tó pé gbọ́n. Bí ìjì bá bínú, awú mi. Táwọn olùkọ́ rẹ̀ sì tó jẹ́ pé á gbẹ. Awú mi ti ní o. Igi ọ̀pẹ lè àpẹ́pọ̀ ń bẹ̀. Gbogbo nǹkan oríṣiríṣi bàbá ní Yéṣu láàrin lára ọ̀pẹ. Bá a ṣe rí dáadáa lára Àyìndé Musiliu. Mo ti ní ṣòro ní tẹ́lẹ̀. Agbá Àyìndé Musiliu ti ń bá. Mo ní láti gbé padà torí gbogbo December. Gbogbo ọjọ́ ìbí mi December 7 láti bí 14 years. Àyìndé. 1 million ló máa ń fún mi ọ̀rọ̀ owó kan òtítọ́ lèyí. Àyìndé Musiliu ni sùúrù ni ó máa ní
àti Ṣàngótú àti Ṣàngósì sùúrù ní má báyìí wá ó mú sí ìlú mi kò ṣe dédé ojú ẹni ìmàlà ìmàlà àríyá mi. Igi ọ̀pẹ mo náà máa múlò ọmọ Gísà torí mo wà lé àṣàyìn ló mo ṣeré pẹ̀lú torí kí mọ́tà ìdẹ́kùn sí ìlú òjò rárá ìfẹ́ tó ń bẹ̀rẹ̀ láàrin wa. Àyìndé ti ní kí ọpẹ́ o ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ẹjọ́ ni o máa re bára lé ẹni bá lẹ́sẹ̀ ẹni inú àsì lẹ́nu bára lé ẹni bá lẹ́nu táyé ìwọ gbá sí lẹ́sẹ̀ mo gbọ́ nǹkan lẹ́nu mú sílé oníjẹrin mo lọ́gàá ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí bá o ní oníṣẹ́ rí yàrá àdúrà ní ìgbà tó kú. Ọlọ́pàá fún Jonathan nínú constitution tálẹ́ ló kọ́ ẹ̀sìn ọmọ òṣèlú àìrèwú sí ilé ìwé olú ọmọ wọn ò mọ nǹkan mọ́ pa ẹ̀ ó ní constitution ni ló ń tẹ̀lé ó ní sẹ́gbẹ̀ èèyàn ní báàbí òun ní ọlọ́rọ̀ òun ní ṣùgbọ́n lókè ó ní constitution ló ń tẹ̀lé àìrèwú sí ilé ìwé tí ń bá parọ́ àdìgbò dáhùn olówó ojú ẹni ìmàlà àrígbó ojú ẹni ìmàlà àríyọnu. ọ̀rọ̀ yìí ò dá sí lẹ́nu wẹ́rẹ́sì mo ti Caravan 22 bábọ́ ní Yéṣu mo fi búra ó ti mọ pẹ́ lẹ́nu Àyìndé mú sí ìlú Àyìndé wà mí. Ó yẹ kí n ṣe láṣìírí ṣùgbọ́n kì í lè fi rárá sọ ni ó tọ́ sọ fún mi ni mò ń sọ wọn ò kí Àyìndé mú sí ìlú ọmọdé ní sí olórí ni mí bí báráwọn eléyìí náà lọ́ba wá sábà máa ń kí wọn máa ń gbowó ṣùgbọ́n olóṣèlú ní mi mo lè sún mọ́ ìjọba èmi náà ìjọba ni mí mo lọ́mọ ńbẹ̀ èmi ni mo ń kọ́ńtró èmi ni mo ń ṣẹ́tù ará àdúgbò ará ilé ará òde o kéèyàn tó di state honorable táyé olúkọ rẹ̀ sì wàsápọ̀ ara ojú wa ní ìmàlà ojú wa ní ìmàlà àríyànjú. Ní London ni mo fẹ́ lọ́pẹ̀ mo ní mo fẹ́ bọ́gà sọ̀rọ̀ nǹkan tún rèé Akérédolú ó ń bẹ lóńdó Àyìndé mi sick oní sàárẹ̀ omi ní sàárẹ̀ òkúta ní sàárẹ̀ nǹkan kan ní ṣe ámúsílíwù wọn ní fi ẹwé ìwé kúwé ọ̀rọ̀ ló bá bẹ́ẹ̀ lọ àdébí sí o. ṣùgbọ́n àwọn tá a kàwé ọ̀pọ̀ nígbà ìdẹ́dẹ̀gbé dání ó láwọn tó sọ̀rọ̀ lẹ́yìn pé bó ṣe ń lọ rèé ọmọ ẹ lè fẹ́ jáde gómìnà lọ́la wọ́n bí wọ́n níjọba tó ṣe báwo ló ṣe ṣe é òun tó yọ mí Ìbàdàn ọmọ mi fẹ́ sọ́nà rẹ́bù wọ́n wá ń wádìí mi mo dẹ̀ lẹ́jọ́ ọmọ ṣe é níbẹ̀ Adébísí ètò tí a ti ní lọ́nà tí ó tọ́ tí náà dábì láàárọ̀ bá tó jẹun lọ́nà ó lè jẹun ọgbọ́n lágbàlagbà lọ́jọ́ kọjọ́ mi ṣàfùmá lu mórí dájú Àyìndé orí mọ́tò yàwó tani ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé
Àyìndé ọgbọ́n ń jẹ́ diplomacy ẹ̀jẹ̀ dání ọmọdé ẹ̀ máa bàgbà jẹ́ ó yàgbàlà àgbà wọ́n ní lọ́ra o. wọ́n mú tán ìsábà náà ọwọ́ ìpàdé ọ̀gá pàpẹ́ o àgbàlagbà ọ̀rọ̀ kèrèkè rárá. Bùkúmi dùn wọ́n lábẹ́rẹ́ pẹ̀tẹ́ lóde lọ́jọ́kọjọ́ lọ́wọ́dé lágbà ẹgbà èsì kọ́mọ ìṣísí lórí àkọ́dé. Àyìndé ojúwe ní màlárí tó ojúwe ní màlárí yọ. Orin tí mo kọ́ lọ́sọ̀dì lásán yìí. Àwọn tó jẹ́ èèyàn Àyìndé, àìmọ̀ ilé ń pè mí. Àwọn tó mọ̀ nípa dé yìí nípa náírà wọ́n pè mí. Mo dẹ̀ fún wọn ọ̀run lésì. Àyìndé ò kọ́ mi débi sí kí wọ́n bẹ́ẹ̀ ni gangan. Wọn ò búkú dẹ ẹlẹ́tì. Wọn ò bú ségò. Ohun tí mo mọ̀ ni mò ń sọ. Wọn ò lè ṣiṣẹ́ ń bí. Lẹ́yìn kí wọ́n gbọ́ ní kí n padà. Ìgbà tẹ́kọ̀ọ́ wù mí. Tẹ̀ ń wù mí. Mo lọ alẹ́ sí Lẹ́kí. Mo máa ń wá bẹ̀. Síbẹ̀ wọn ò lè fi lélẹ̀. Olóṣèlú ni mí. Èkó ìní bàjẹ́. Àyìndé sí ní ìlú ìwọ la rí bá rí. Àyìndé Adémọ́sí ní ìlú máa rojọ́. Ẹlòmí ò ní gbẹ́jọ́. A bá sọ̀rọ̀ ni àwọn tí ó bá yé pè wọ́n jókòó. Bó ṣe jẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ nù. Wọ́n máa ń bẹ̀rù ọ̀gá. Ẹlòmí àwọn àdìmú sí ní ìlú ní òòṣà. Àyìndé símbù kànáà wọ́n sókè. Mo fẹ́ sọ̀rọ̀ kan. Òun tó sọ mí dèèyàn lẹ́nu. 2011, 2010, à ń gbàgbé Fákálà, ẹnìkan tó máa ń gbowó fún mi. Ẹni tó máa ń gbowó owó ṣó, owó kàmpéè fún mi táyé. Bí bá ṣe kàmpéè lẹ́nu, tó bá dọ̀la, àbọ̀ tún la kò ní tètè fún mi lówó. Ó wá ní jọ́gbọ́n, ó wà nílé Àǹkárá ń bọ̀. Ẹ mọ̀ pọ́n náà ta, tó bá jọ́ mọ̀ ta, ó yìí máa wà lára ẹni. Bálà ó ṣe ń bọ̀, ọ̀gá fún mi lọ́wọ́ mi ní wá bí mọ́. Àkàrà náà ò fi tàlé lẹ́yìn. Ìrìn kan ò lè gbá mi létí lórí ẹni mo lè dùn lórí. Ọ̀gá tó ń bọ̀ wọ́n fún mi lọ́wọ́ mi ní wá bí mọ́. Ó ní ẹgbẹ́ wá, kí ló fẹ́? Mo forúkọ bẹ́ẹ̀ ni ẹ láti 500,000 ẹ máa ń fún mi. Ó ní fẹ́ mi ní kọ́ fẹ́ 500,000. Olórí àti kẹ́mi wọn máa wò mí lé ìyàwó gọ́ọ̀nà jọ ẹ̀ Kẹ́mi Àkàlà oní ọ̀yá láti èdè ọwọ́ kọ́rẹ́nsì ẹ̀yin ní kẹ́ máa sọ ọ́ fún ìdí tí tẹ̀sí kọ́gbọ́n ẹ̀ ayé Adédùbú ni abáńkà tó fà Adédùbú wọ́n ń pè mí ẹ̀gbọ́n máa ń jẹ́ Wálé Àríyá ló máa ń sọ ọ́ fún wa so Adédùbú dẹ̀ máa ń lágbé ọ̀ sọ̀rọ̀ mo dẹ̀ sì ń ṣágbó ńgbà mo kàn fóònù lẹ́yìn ní Adédùbú ni wá bí wọn ẹ wá bí. Bàbá Adédùbú wá mi wá nílé ìfọ̀n mi máa ń pùn crowd Ìbàdàn. Bàbá Adédùbú wá mi wá nílé pé bọ̀dá táyé àríyìn. Mo ní olórin wa sọ́ọ̀dì olórin wa àríyìn. Bàbá wá mi wálé 6:30 mò ń sọ. Bàbá mo ní bàbá mi ìwà sílé yín mọ́. Owó tẹ̀ ń fún mi kò dọ́wọ́ mi. Ìjọ ẹ̀ mo ti kọ́gbọ́n yẹn. Àìjẹ́ ẹ̀ mo lò Fákálà. Láti ìjọ ẹ̀ onímọ̀ kọ́kọ́ fi ṣe oríire lákọ̀ọ́kọ́. Àkàrà nìkan sanwó 33 local government fún mi, which is 99 million. Nígbà yẹn. Ó dàbí àná báyìí Túndé. Ó dàbí àná. 2011 ni mo gbọ́ 2015. Owó yẹn wọn ò lè sùn. Ó ṣe ju àwọn tèmi 99 million. Though àwọn tó gbà ń bẹ̀ gbà ń tẹ̀ ọ́ gbà ń bẹ̀. Ṣùgbọ́n at least oyè níbi 60 lọ́wọ́. Kọ̀wé pé láyé gbà yẹn. Síbẹ̀ ni ilẹ̀ gáwó ni ìgápá. Ẹ máa sọ̀rọ̀ Fáyìndé, ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn.
bẹ́ẹ̀ bá ti láyìn lówó sí ní omi ẹ̀nà wọn ọ̀gá báyìí ẹni ọlọ́run àyìnlówó sí ní ìhù ní sọ́kú. mo ti Garama 22 kó bàjẹ́ sí bá parọ́ àyìnló mo ní tọ́ ẹ mo ń bọ̀ wá kí ẹ̀gbọ́n tó lé ọmọ sọ fún mi onígbọ́n ẹni tí kò sí pé o fẹ́ wá bóyàn mo ní mo bọ̀ wá sí ilé mi no kò sí ìyá láàrin wa o kò sí mo fi ijọ́ tó máa kò mí ṣé mo parọ́ ara yín. ìwọ tó bá gbọ́ pé mo kọ níbẹ̀ tó bá gbọ́ táyé inú àti ẹ̀kọ́kọ́ dùn pé bọ̀bọ̀ yẹn ti nígbà èmi ò dẹ mi ò ẹ̀ bá máa pè mí eré Ìbàdàn yìí tí ì ṣe tán bóyá ìbá ṣe eré lọ́la tó fi máa di January 17 mi ti wọlé so nǹkan tí mo rí ni mò ń sọ nǹkan tó ní ọmọ sọ fún mi ni mò ń sọ ṣé mo kíkú dẹ lọ́tì bẹ́ẹ̀. torí dọ́tọ́ bá máa sọ pé Táyọ̀ ṣe báyìí ẹ̀gbọ́n wa ń dòkò ìyàwó wọn ni mo kì. ṣùgbọ́n kan tó ń bẹ̀rẹ̀ mi lẹ́yìn tá a sọ ni pé nínú òfin ìyẹn ló dá controversy sílẹ̀ àìdẹ́mú sí ní òkú ọgbọ́n òkú èrò àìdẹ́mú sí ní òkú mímọ̀ ṣe òkú ọmọ ṣe ìsọ̀kú. Ọdún àwọn ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà ló ń mú yìí o. Ọdún àwọn ṣe pẹ̀lẹ́ o, òkè àgbà ló ń mú yìí o. Mo sọ yìí mo dúró máa ń bọ ní ẹsẹ̀ wù. Tọ́ kí máa yín lẹ́nu. Tìbálàkà tìbolóko kíní ìbolo kéjì ìbolo táǹbolo tìbòkù ẹ̀jẹ̀ dàgbàdé fàlàdé àyìnbé tábò èfólóye tó tọ́ ẹlòpé ìdájà méjì ẹ̀fẹ̀ sàkáyé alápàdé tó. Adéyí sí òrìṣà gbogbo èrè bàtẹ́. Láti òkú pé mo sí ìṣàlọ́dà gbogbo national kó pátápátá. Ó máa kì í sọ́yà, ó máa kì í sọ́yà, àìdè lágbàáyé mú. Èkì mi ó fẹ́ já mi sùn. Kí ló fẹ́ kí lè fún? Ṣé o gbọ́dọ̀ pé tó bá réjú ayé, o máa pọ́n mi lé tí n bá lọ́nà ètò máa mú mi mú ọmọ àṣeyẹ náà kí mi jẹ. Báwo tí wọ́n ìlú? Báwo tí wọ́n jọ wọ́n? Báwo tí wọ́n jọ? Mama kí n jọ wọ́n. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti bá jẹ́ máa ń ṣe lórí tó tó wà nínú ẹ̀rọ máa jẹyà. Ẹni tó bá ń bẹ lẹ́yìn wọn, ẹ̀rọ pọ̀ ṣe àyíndé òde jábọ̀, ẹ̀rọ pọ̀ ṣe tó wà lójú àmọ̀ràn ọba sí. Bàbá ṣe é lóko òní jábọ̀. Ikú dẹ̀rẹ̀ sí ìfòmìnì rẹ̀ yìí. Àwọn bá ń bẹ̀rẹ̀ àwọn èèyàn súnmọ́ ní ká lọ́wọ́ ṣe. Ó jọ yé wọn. Ó jọ yé wọn. Ẹwà àwọn olóṣèlú tó bá ń jà. Àápú Ajímọ̀bí ti fílítí. Èlé ní mo kọ ẹni pé tó kú òun bẹ̀ ọ́. Lẹ́yìn bàtà wọlé náà, mo pàdé Ajímọ̀bí títì. Ayéfẹ́lẹ́ ló ń ṣe lémi ọmọ. Ajímọ̀bí ṣe ìwọ̀n ọmọ lórí láàpọ̀ yìí. Ìwọ ló jà gbádùn àmì. Ìwọ ló jà gbádùn. Ọjọ́ ti lé wa báyìí ti lé wa. Ó ní àgbòrí bẹ́ẹ̀ sá. Ó ti tọ́. Àjímọ̀bí àti ṣèyí wọ́n jọ fi ẹ̀ pọ̀. Àwọn méjèèjì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n yìí tó máa ṣe ìsìnkú wọn. Ó tó bá bẹ láàrin wọn náà máa ń lẹ́jú ẹ̀. Àyìndé sì mi tò. Ẹ̀yẹ fojú ọmọ sílẹ̀ fún un mọ́. Àyìndé parí ẹ̀ máa sùn.
lẹ́nu sí ilé yìí máa ṣe bó ṣe ń ṣe lọ ọlọ́run àdúró ló sì yan ìlú. Ikú dára sí gbọ́ngàn ẹ̀yin ọ̀rọ̀ yìí bá lẹ́nu sí o. Ikú dára sí ẹ̀gbọ́dọ̀ sọ kankan ẹ̀gbọ́dọ̀ sọ kankan jáde o. Ọ̀rọ̀ yìí náà fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí náà fẹ́ gbọ́ ikú dára sí ọ̀rọ̀ yìí náà fẹ́ gbọ́ báyìí ẹ̀gbọ́dọ̀ sọ kankan jáde ikú dára sí ìgbọ́dọ̀ lọ. Ẹ̀gbọ́dọ̀ sọ kankan jáde ikú dára sí o. Ẹjọ́ lọ bá bẹ́ẹ̀ láyé ìdérí sí. Ó ní ẹ̀ẹ́dẹ̀ tó ń bínú mọ́. Ó gbọ́dọ̀ bínú mọ́. Súlẹ̀ kan ọ̀nà kúrẹ́ ti náà. Àwọn ìyá bàbá mọ́ ti ń jẹ́ sílẹ̀ wọ́n. Ikú kan lẹ́yìn ìdílé sílẹ̀ mọ́nà. Ọ̀rọ̀ tó ń bá nílé ìyàbọ̀ láàyè tó. Òwe ṣe náà yára kò ṣe náà ṣọ́ra. Ẹgbẹ́ náà bá sì ní ìbòrò máa dépò. Àìdó. Gbogbo bó jẹ́ ìṣẹ́wọ̀n sí ní ìhùn yẹn. Bó ṣe tí ó ti kú lẹ́lẹ́sìn, ìwọ ló mú torí. Òye sọ fún mi, ó lẹ́ni tó wà lórí àwọn ẹgbẹ́ àti pé pàṣẹ alágbèsì. Onímọ̀ wá sí o. Ó lè fẹ́ sábà ya. Wọ́n láwọn òbí ní bàbá ilé ìwé èdè ẹbí sí. Wọ́n lọ ìdè orí mú sí ni. Ọ̀rọ̀ dàgbà ṣe é lè rà ò lè ṣe ṣe kí ló máa sá. Olórí tó lè sọ olórí èkó ò ní sọ̀rọ̀ báyìí. Nínú òkú èkó, ọba àwọn òkú. Ìgbà ọmọ mi mo yọ̀ dé polisi padà lọ́la. Owó tún padà lọ́la. Ọ̀gá ọmọ mi kọ́ lé. Ọmọ bàdàn tó wà ní ọ̀nàwọ́. Ó yá ìmọ̀ àjọ láti fún mi lówó. Wọ́n lè sí mọ́ olùdíjì ẹ̀fọ́ ẹ̀dánù. Ẹ̀dẹ̀ ní àgbélá nígbà ìyàwó wa ọ̀. Bàbá ti ń bọ̀, àbúkẹ́ kí n bọ̀. Ó pẹ̀lú bàbá mi. Bóyá mi ṣe sóore, ọ̀rẹ́ tí yóò sì ṣe mú. Ọmọ Èkó ní mọ̀nà, Ọ̀yọ́ Èkó, Ìlọrin Èkó, Ìbàdàn Èkó, àwọn alẹ́ dada, ọ̀rẹ́ bèrè rẹ̀, gbogbo ilé ẹ̀kọ́ ọjà, ẹ̀kọ́ ọ̀hún, ẹ̀kọ́ ìyàwó dé, Ìbàdàn lọ́sọ̀. Baby, see I'm again. I'm a put my body with my answer. I saw what they are on Ìfọ̀ abẹ́lẹ̀ ní àwọn bó àwọn jọ púpọ̀. Olúwa ò fẹ́ mímí fún wọn. Wọ́n fi àwọn jọ lọ́nà tó pọ̀. Ọlọ́run sún àrà wọn dẹ̀ tún ká. Ará ilé ó wà ń bẹ̀. Gbogbo wọn náà fẹ̀yẹ̀wẹ̀ lọ́wọ́ wọn. Nítorí mo ní àwọn tí ó gbà bẹ̀rẹ̀. Olùwàlúwàlú ló tó gbani. Ọlọ́run bá wà lọ́la. Èmi máa rí sí ọwọ́ rẹ̀. Ọlọ́run bá wà dídé. Èmi máa rí sí ọ̀rẹ́ sí ọlọ́run náà sí àti. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe ìdáná. Wọ́n sì lè bẹ̀rẹ̀ ìrìn ọ̀gá. Ó yẹ fún bàbá.
ṣe ṣùgbọ́n wọn ò lè rí mi gbé ṣe ọ̀rọ̀ rẹ tún ní pé wọ́n pẹ́ kú ṣùgbọ́n wọn ò lè lórí wọ́n gbé àwọn jọ lọ́nà pẹ̀sà wọ́n fọ́ kìrìkìrì lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ tó ń tẹ̀lé ilẹ̀ ìjọba ṣe é bínú ẹ má gbàgbé ní bàbá sí o nítorí wọn mọ̀ ọ́ dùn. Ibi tá a bá gbọ́dọ̀ sí lórí sí ẹ kò síbẹ̀ ẹ má sọ̀rọ̀ lẹ́yìn ẹni sì ti mú sí ìlú dáadáa ẹni sì ń ṣiṣẹ́ lò ẹni sì ń kú lẹ́lẹ́sì láàrin o àwọn aṣèlú ẹni dáadáa ní sí. Bá gbowó ẹ bá gbowó ẹ sáré ẹ gbọ́ tó bá gbé ẹ sáré ẹ bá gbé ẹ bá gbé. Ẹ̀yin ṣòṣèlú àjọpọ̀ ní akálà ní wàá so mo ṣe máa ṣe á bó ṣe wà nínú constitution ni mo ń sọ ẹ́ mo ń ṣòṣèlú o tí mo bọ́ lọ́dún ó sì rìn ìrìn àìlè ni mo sọ. Ẹ jẹ́wọ́ mi òun tó lórí máa ń jẹ́ lọ́dún lọ́wọ́ èèyàn kan máa fẹ́ yán sí ẹ̀ níta bá ṣe é lè ọ̀bà lògùn ní màá kì í. Olórí tó bá parọ́ fún yín ìyẹn ló kú o. Òun tá a máa ń jẹ lábọ̀ ṣùgbọ́n ó máa ní personal person tó jẹ́ tiẹ̀ Àyìndé ló máa ń tóbi wá sẹ́kọ̀ọ́ lójoojúmọ́ Àyìndé ní àwọn ìyàwó Àyìndé ọba bẹ̀rẹ̀ bí wọ́n ní táyé ní ọ̀hún gbogbo lẹ́kọ̀ọ́ tí mo ń ṣe tí bá ṣe lẹ́kọ̀ọ́ àmẹ́ni tó fẹ́ 1 million ọjọ́ lẹ́ni ẹ̀ ó bẹ́ yà mí mẹ́ta ó lọ́mọ ìsìnkú mẹ́ta owó tí bá lọ́jà mọ́ MC ojú ní kó mọ́tò ní ọ̀la ìgbé ọ̀làmú sí ìlú náà ni ṣùgbọ́n wọn ò ní tẹ̀tọ̀ bá ṣe kó máa sùn wọn ò ní ṣe kú tẹ́lẹ̀tì ó tí wọ́n ò jẹ mọ̀ bá ọ̀tá ẹ̀ wọ́n wá fẹ́ kí bí mo ṣe kí kú sí ní o láti rẹ̀ máa kọ́ ń tẹ̀tẹ̀ àbí máa rú ọ̀ àbí máa rú àbí mẹ́rin nígbà náà. Ọ̀rọ̀ dájọ́ tó bá Yusuf máa sọ lójú Musiliu ògbéyọ̀ ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ìgbésọ̀ lẹ́yìn Musiliu bí gbọ́dọ̀ mo máa sọ fáyé bí ó mọ̀ pé mo rí ìkọ́ ọ̀dọ̀ rẹ ní gbọ́dọ̀. Ó ní kàkà kí n bá bọ́ sọ́nù ọmọ bó ṣe é wáyé.